mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Mo kí gbogbo àwa tí a wà ní ìlú Èkó àti gbogbo ìlú tí òjò bá ti ń rọ̀ pé a kú wẹ́líwẹ́lí òjò tura ló máa jẹ́ fún wa láṣẹ Ọlọ́run. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé ni. Èmi á máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí. Bá a bá rẹ́rìn ẹ jẹ́ ká sọ pa rẹ́rìn. Nǹkan tí Dr. Lékan Sàlámì máa ń ṣe ó yàtọ̀ sí gbogbo àwọn tó ń ṣe fídíò ní orí social media. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn wá polówó ara wọn ni. Ẹlòmíì tó ṣe pé ní gbogbo ilé wọn wọ́n mọ̀ pé kápẹ́ńtà ló ń ṣe. A wá bọ́ sí online, a ní babaláwo lòun. Ìkan tiẹ̀ ní òun babaláwo international. Babaláwo international kọ́ ni adáhunṣe international ló bá pè. Nítorí pé tó ń jẹ́ babaláwo ó yàtọ̀ sí gbogbo eléyìí tí à ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ yàtọ̀ la ṣe máa ń wò pé àwọn babaláwo kí náà ń pè ní babaláwo nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n sọ fún wa kí n tó máa continue ọ̀rọ̀ mi. Ní tó ń jẹ́ babaláwo ṣe rí bí àfáà ṣe wà nínú ẹ̀sìn Islam. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn pásítọ̀, àwọn wòlíì náà wà nínú ẹ̀sìn Christian. Bẹ́ẹ̀ ni babaláwo ṣe wà nínú ẹ̀sìn àbáláyé. Èèyàn fi ṣe fídíò, iṣẹ́ tó ń sọ fún wa ó confam, kò túmọ̀ sí pé babaláwo ni, kì í ṣe babaláwo. Iṣẹ́ tó confam yẹn ó depend lórí ibi tóun náà bá ti rí. Àwọn kan wà, mo post iṣẹ́ kan ní 2017, ẹnìkan dẹ̀ post ẹ̀, òun náà wà nínú group yẹn. Mo rí pé gbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò, iṣẹ́ yẹn ó sọ nínú fídíò ẹ̀. Mo dẹ̀ rí mẹ́mbà ẹgbẹ́ wa tó dẹ̀ lọ ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé babaláwo iṣẹ́ yẹn ó confam. Kí ni iṣẹ́ náà? Iṣẹ́ náà àìmọye ìgbà mo ti post ẹ̀ gan pàápàá kó tó di pé ẹni yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò rárá, tí mo dẹ̀ mọ̀ pé ẹni yẹn náà wà nínú group tí mo ti ń post ẹ̀ sí. Iṣẹ́ aṣínà àbí ká pè ní oṣólẹ̀ ní iṣẹ́ náà. Báwo náà ṣe ń ṣe iṣẹ́ yẹn? Òun ni a máa mú orí ọ̀fàfà àtòrí ológbò àfi sínú apẹ. Àwa jẹ́ kán kọjú síra wọn. Tán bá kọjú síra wọn tán, á wàá mú ẹyin adìyẹ ìbílẹ̀ tó jóròrò 9 á tò yíká àwọn kinní. Tá bá ti tò yíká ẹ̀, á wàá mú odidi atare 9 náà á tò yíká ẹ̀. Á wàá mú ẹ̀rù àwọ̀nká á wàá dàlé lórí. So tá bá dàlé lórí á wàá jó. Tá bá ti jó papọ̀ ẹ jẹ́ ká máa fi ṣìnápù lò. Mo post iṣẹ́ yẹn, ẹni tí ó wá fi ṣe fídíò yẹn ara àwọn babaláwo online yẹn náà ni. So wọ́n wá lọ ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Tí n bá sọ síta ọ̀pọ̀lọpọ̀ á ní ẹni yẹn náà mọ iṣẹ́ yẹn ni, kò mọ iṣẹ́ yẹn. Ìdí ni pé èyí tó ti post bẹ́ẹ̀ nínú àwọn iṣẹ́ tí mò ń fi sílẹ̀ kì í ṣọ̀rọ̀ mẹ́wàá. Ṣùgbọ́n tí gbogbo wọn máa ń sásá bẹ́ẹ̀ ni pé iṣẹ́ máa ń pa pọ̀. Ẹ mọ̀ pé ẹni tó bá dẹ̀ lẹ́kọ̀ọ́ ilé tó dẹ̀ níbẹ̀rù Ọlọ́run tí ò fẹ́ ṣe ìgbéraga, ìwọ náà máa dákẹ́ ni. Àwọn òótọ́ kan wà tí ò ṣe proof, tó ẹgbẹ́ wọ́n mọ̀ pé òótọ́ ni ṣùgbọ́n kò ṣe proof. Ìkan náà wà tó ti gbẹrẹgẹdígẹ̀ nínú à ń ṣe fídíò báyìí tó ṣe pé iṣẹ́ tí mo post, iṣẹ́ family planning, iṣẹ́ yẹn ó wá copy ẹ̀ níbi tí mo ti post ẹ̀ sí, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi ṣe fídíò. Ṣùgbọ́n gbogbo ẹ̀ kò tó ń tà ń bínú sí. Tó bá jẹ́ pàníyàn tó dáa náà fi ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò láníyàn tó dáa, jìbìtì náà máa ń fi ṣe. Ìyẹn ló yẹ kí n máa sọ̀rọ̀ yìí. Kí àwa tí à ń sọ pé iṣẹ́ tó bá sọ pé ẹnìkan lu jìbìtì, àwọn èèyàn tó ń post iṣẹ́ fún máa sáré sọ̀rọ̀ pé irọ́ o, kì í ṣe oníbí jìbìtì o, iṣẹ́ ẹ̀ máa ń confam. Iṣẹ́ ẹ̀ confam ò sọ pé kò í ṣe oní jìbìtì. Ó lè lu ẹnìkan jìbìtì kó má ti lù wọ́n jìbìtì. Ọlọ́run á bá mú gbogbo àwọn oní jìbìtì. Ẹ jẹ́ ká wá lọ síbi ọ̀rọ̀ tá à ń sọ gangan. Dr. Lékan Sàlámì lọ́lọ́run fi ṣe olùdásílẹ̀ fún ẹgbẹ́ Association of African Tradition and Culture AATC. Kẹ́ lè fi mọ identity mi ló jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀. Iṣẹ́ tí n bá wá fún wa, tá bá ti dánwò àbá àti ìdánwò, ẹ jẹ́ ká máa kọ sílẹ̀, ká máa kọ orúkọ mi àti WhatsApp number mi sí. Ẹ má kàn kọ nọ́mbà sí, ẹ kọ pé WhatsApp number, torí tẹ bá pè mí mo lè má ra ilé ìdáyin lóhùn dáadáa. Ẹ tó bá dẹ̀ kọ orúkọ mi síṣẹ́ tó kọ nọ́mbà sí, tó bá di bí ẹ̀yìn ọdún kan wàá ti gbà pé WhatsApp number ni. So kọ síbẹ̀ pé WhatsApp number. Iṣẹ́ tí mo wá fẹ́ fún wa lónìí, iṣẹ́ ìdáàbòbò ni. Òkígbẹ́ náà máa ń pe iṣẹ́ náà. Oríṣiríṣi òkígbẹ́ ló wà. Ìdánilẹ́kọ̀ọ́ wa wà ní orí òkígbẹ́.
bàbá kan ó l'accident ó wá fi ara pa, ó ní ládùúgbò òkígbẹ́ tí mo ṣe mo pàánù mọ́tò tún yà mí lára. Ẹ dákun, nínú ìrírí tèmi àti ìwádìí tá a ṣe lọ́dọ̀ àwọn àgbàlagbà, èèyàn lókìgbẹ́ lára kò sọ pé tó bá l'accident kó má fara pa. Ìdí rèé tó yẹ pé ẹgbẹ́ wa a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ gbogbo àwọn nǹkan tó yẹ káwọn èèyàn mọ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń sá fún ìdánilẹ́kọ̀ọ́ yẹn. Kì í ṣe ẹlòmíà bí mi pé bó la ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn, a máa ń ṣe káàkiri ni. Tó bá di November 22 à ń bọ̀ ní Òṣogbo fún ìdánilẹ́kọ̀ọ́, ìwọ náà lè kópa ńbẹ̀. O jẹ́ mẹ́mbà wa o jẹ́ mẹ́mbà wa o, ìwọ náà lè kópa ńbẹ̀. Iṣẹ́ òkígbẹ́ tí mo wá fẹ́ fún wa gangan, ẹ jẹ́ ká wá ọ̀pọ̀lọ́ ìjókòó ẹyọ kan. Ẹlòmíà máa bèrè pé kí ló ń jẹ́ ọ̀pọ̀lọ́ ìjókòó? Kì í ṣe èmi lẹ máa bí. Ibi tí wọ́n ti ń ta ewé ọmọ lèèyàn máa lọ pé ẹ jọ̀ọ́ kí ló ń jẹ́ ọ̀pọ̀lọ́ ìjókòó? Ṣó wà? Ẹ rí i pé n tó tí ò scarce rárá kán máa tà fún yín náà ni. Ọ̀pọ̀lọ́ náà ni, ṣùgbọ́n máa ń tóbi díẹ̀, ó dẹ̀ máa ń dúdú níbi ọwọ́ ẹ̀yìn. So wọ́n á tà fún wa. Tán bá tà fún wa tán, ẹ jẹ́ ká wá kóró ilá ká sá. Tá bá sá kóró ilá tó bá gbẹ, abẹ́ ilé ni a sá sí, ká má sá sínú òòrùn. Tá bá sá tó bá gbẹ, òun ni Yorùbá máa ń pè ní ọmọ rúlá. A wá kó ọmọ rúlá yẹn, a jẹ́ kó pọ̀ díẹ̀, a kò sí ọ̀pọ̀lọ́ yìí, a kò sí lẹ́nu. A wá kóró atare náà, a jẹ́ kó pọ̀ díẹ̀, a kò sí ọ̀pọ̀lọ́ yìí lẹ́nu. A wá èso wéré njéje, a ti mọ èso yẹn, òun náà máa ń pè ní ojú ẹyẹlé àbí kán pè ní ojú ológbò. Ó máa ń ní kọ́lọ̀ red àti black lára, àwọ̀ dúdú àti àwọ̀ pupa ló máa ń ní lára. A kó òun náà sí ẹnu ọ̀pọ̀lọ́ yìí. Tá bá ti kó sí tán, atare, wéré njéje àti èso ọmọ rúlá òun là kó sí lẹ́nu. Tó bá ti pọ̀, ẹ jẹ́ ká wá jó ọ̀pọ̀lọ́ yìí, ẹ jẹ́ ká jó pẹ̀lú odidi atare kan. Tá bá ti jó, àwọn ẹlòmíì kì í fa atare sí, tán bá jó ẹ fi sí, ẹ fi sí, kò sọ pé kó má ṣiṣẹ́. Tá bá jó tán, ẹ jẹ́ ká fi sígbẹ́rẹ́ yíká inú ikùn wa. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, òkígbẹ́ ti wà lára wa. Ẹlòmíà ní òkígbẹ́ á fi blade á fi dán rẹ̀ wò, á fi sígbẹ́rẹ́. Tó bá wá sí, á lókígbẹ́ yẹn ò ṣiṣẹ́. Tókígbẹ́ tí ó bá ṣiṣẹ́ dáadáa, blade ò ní wọlé. Ṣé rí àwa Yorùbá á nílò ìdánilẹ́kọ̀ọ́ púpọ̀ gan-an. Number one, n ta máa ń wò nínú àwọn fíìmù wa kì í ṣe n tó ń ṣẹlẹ̀ nígbà míì. Bẹ́ẹ̀ dẹ̀ ni kì í ṣe nǹkan tó ń gbé àṣà Yorùbá lárugẹ nígbà míì. Bó ṣe yé producer ló ṣe kọ story náà ṣe fíìmù. Bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀rọ̀ kan wà tí àwọn alásọdùn máa ń sọ. Kò bá jọmọdé, kò bá jágbàlagbà, ẹni tẹ́ bá ti rí pé nínú ọ̀rọ̀ tó ń sọ kò sí ìdánilẹ́kọ̀ọ́ ńbẹ̀, ẹnu ẹ̀ kàn dùn ni. Ẹ̀hún làwọn ọmọdé máa ń sábà tẹ̀lé. Bẹ́ẹ̀ dẹ̀ ni irọ́ ni lọ́pọ̀lọpọ̀ ìgbà. Èèyàn fi blade gé ara ẹ̀, ó wọlé, kò túmọ̀ sí pé òkígbẹ́ ò ṣiṣẹ́. Èèyàn ń lọ, ó fara ya páànù, kò túmọ̀ sí pé òkígbẹ́ ò ṣiṣẹ́. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yẹn kì í ṣe tó nímọ̀ nípa àwọn kinní yẹn ló máa ń sọ. Àgbàlagbà tó kàn fẹ́ kẹ́ máa bẹ̀rù òun pólógùn ló máa ń sọ àwọn àsọdùn yẹn. Ẹlòmíì wọ́n á ní tán máa fi abẹ́rẹ́ tán máa fi gún ẹ lára tó bá wọlé, ò lókígbẹ́ lára. Ìyẹn ò túmọ̀ sí pé èèyàn ò lókígbẹ́ lára. Àwọn òkígbẹ́ kan wà tó ṣe pé ó máa ń sábà ṣiṣẹ́ pé tí èèyàn bá dé hospital kan fẹ́ ni ẹ lábẹ́rẹ́ kó má wọlé. Òkígbẹ́ kan wà tèmi ti experience ẹ̀ rí pé èèyàn tó ṣe pé ó lò wọ́n gún lábẹ́rẹ́ kò wọlé. Ọ̀pọ̀lọpọ̀ epo pupa lẹ́ni yẹn mu tó fi di pé abẹ́rẹ́ yẹn ó padà wọlé. Báwo náà ṣe ń ṣe òkígbẹ́ náà? Òun náà ni pé á wá ọ̀pọ̀lọ́ ìjókòó. Ẹ rí pé iṣẹ́ tí mo kọ́kọ́ fún wa ọ̀pọ̀lọ́ ìjókòó ni. Eléyìí náà ọ̀pọ̀lọ́ ìjókòó òun la máa wá. Á wá jù sínú omi, á gbé omi yẹn kaná. Tá bá ti gbé omi yẹn kaná tó bá ti hó dáadáa, á wá mú ọ̀pọ̀lọ́ tó wà nínú ẹ̀, yóò ti kú, á ti fọ́ pẹ́tẹpẹ́tẹ. Á wá yọ ọ̀pọ̀lọ́ yẹn, á jù nù. Ẹlòmíì á wò pé omi ọ̀pọ̀lọ́ poison. Rárá, kì í ṣe poison. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ni a ti lò ó. Kódà nígbà ayé Àbáṣà tí àwọn ọmọ Yorùbá tán dira, àwọn èèyàn lò ń gbà yẹn tí ò ṣe wọ́n ní nǹkan kan. Bóyá poison wá ní inú ọ̀dọ̀ àwọn science kò yé mi, ṣùgbọ́n èmi ò sọ̀rọ̀ science. Ọ̀rọ̀ táwọn baba ńlá wa tán fi sílẹ̀ òun ni mò ń sọ. So tá bá ti yọ ọ̀pọ̀lọ́ yẹn kúrò, omi tó gbóná tó ṣe ọ̀pọ̀lọ́ jiná yẹn, á wá fomi yẹn, á fi po ògì. Ẹ má jẹ́ ká mu ju ṣíbí mélòó kan lọ nínú ògì náà. Òkígbẹ́ ni, ó ti wà lára wa tá bá ti mú.
ṣùgbọ́n téèyàn bá mú púpọ̀ òun ló máa ń fà tó máa fẹ́ fúnyàn lábẹ́rẹ́ tí ò ní wọlé. So kò mean pé àwọn òkígbẹ́ míì tí abẹ́rẹ́ ń wọlé pé wọn ò ṣiṣẹ́, àwọn yẹn náà ṣiṣẹ́. Á dára fún wa o. Ẹ jẹ́ kí n tún wá fún wa ní iṣẹ́ kan fídíò ìṣègùn kó jẹ́ pé oríṣiríṣi iṣẹ́ òkígbẹ́ la máa mọ̀ pé ó wà níbẹ̀. Òkígbẹ́ eléyìí á tún máa ṣiṣẹ́ adárin. Kí ló ń jẹ́ adárin? Bí kan mú àdá kan fi ṣáyàn, tán fi àdá ṣáyẹn, kádà yẹn tó kàn ní ibi ara tán ti ṣá, àdá yẹn máa ti kán sí méjì. Ó ní Yorùbá ń pè ní adárin. Ẹ dákun ẹ bá mi share fídíò yìí kó lọ sí ọ̀dọ̀ àwọn àgbẹ̀ oríṣiríṣi táwọn Fúlàní aláburú tán ti ṣàbúrú fún, torí kì í ṣe gbogbo Fúlàní náà láláburú, ṣùgbọ́n àwọn ètò ti já láburú nu wọn tán ti ṣe aburú fún. Ẹ jẹ́ kó lọ síbẹ̀ kí àwọn Yorùbá kán lè máa dira pé àwa náà ti ní àwọn nǹkan kan tá lè fi kojú wọn tó bá ṣe pọ́rọ̀ àdá. Ọ̀pọ̀lọ́ ìjókòó òun náà ni a tún máa wá nínú eléyìí tí mò ń sọ yìí. Ṣé wá rí ọ̀pọ̀lọ́ yìí tá bá ti jù sínú omi nínú eléyìí tá bá ti gbé kaná, tí omi yìí bá ti gbóná dáadáa tá ti yọ ọ̀pọ̀lọ́ yẹn kúrò. Tẹ́ bá rántí lẹ́ẹ̀kan mo sọ pé ògì òun náà máa dà sí tán máa fi po ẹ̀kọ. Eléyìí kì í ṣògì, ẹ̀wà náà máa dà sí nísìn. Ẹ̀wà tútù la máa dà sí. Àwa ní fi iyọ̀ sí, àní fi magí sí, àní fi nǹkan kan sí. A jẹ́ kí omi ọ̀pọ̀lọ́ yìí tá ti yọ ọ̀pọ̀lọ́ kúrò, a jẹ́ kó sí ẹ̀wà kó jiná. Tẹ́wà yìí bá jiná tán, á wá dà sínú ike kan. Ẹ má yẹn kẹ́wà yẹn pọ̀. Tá bá wá fẹ́ jẹ, ẹ jẹ́ ká wá òkínni. Kí ni Yorùbá ń pè ní òkínni? Òun ni abẹ́rẹ́ táwọn télọ̀ fi ń ránṣọ. Á wá mú abẹ́rẹ́, á fi jẹ ẹ̀wà náà. Abẹ́rẹ́ yìí la máa fi gún ẹ̀wà, á máa fi sí ẹnu. Ẹ̀wà tá bá máa jẹ, ẹ má jẹ́ kó pọ̀ rẹpẹtẹ, kó má ju bíi mélòó kan, bí a 5 mẹ́fà, kó má ju bẹ́ẹ̀ lọ. Tá bá ti jẹ́ adárin, ó ti wà lára wa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mo sọ iṣẹ́ yìí fún tán ti dán wò tí àdá sì ti kán níbi tí wọ́n ti fẹ́ ṣá wọn. Ìwọ tó bá mọ̀ pé o mọ iṣẹ́ yìí pé o gbọ́ lẹ́nu mi rí, ó ṣiṣẹ́, ẹ dákun ẹ bá mi comment sí abẹ́ post. Á dára fún wa. Ẹ share fún gbogbo ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká mọ̀ pé àwọn ọmọ Yorùbá a ti ṣe àṣeyọrí nínú àwọn ìwádìí kan. Dr. Lekan Salami ló ń kí wa pé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá, ire o. Ẹ má gbàgbé pé àwọn fídíò tí mò ń ṣe yìí, mò ń ṣe láti fi polówó pé ẹgbẹ́ kan wà tó ń ṣe research nípa àwọn nǹkan tí àwọn baba ńlá wa tán fi sílẹ̀ ni. Ìwọ tó ní Yorùbá level, gbogboògùn Yorùbá level, o ò tí ì bógùn gidi pàdé ló fi ń sọ bẹ́ẹ̀. Ìwọ tó sọ pé kò sóògùn, mo kí ìwọ náà, mi ò bá ẹ wí, o ò tí ì kan èyí tó ń ṣiṣẹ́ ló ṣe sọ pé kò sóògùn. Á dára fún wa. Ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa, WhatsApp number mi ẹ jẹ́ kí n sọ 08028565188. Ẹ dákun WhatsApp number ni ẹ má kọ́ọ̀lù ẹ̀. Á dára.